kòkò láti jẹ́ wípé kẹ́ ẹ fi kojú àwọn ọ̀tá yín ní tẹ́ ẹ bá ní òun náà lẹ́yìn jà forí ara yín jà forí ara rẹ náà níròyìn ọ̀hún wí ibẹ̀ lójú ìwé kọkànlá ìwé ìròyìn Punch àtàwọn ìròyìn míì tọ́kànkó rẹ̀ láàárọ̀ tòní. bí ọ́tọ́ọ̀mù ṣe ń pé lọ́rẹ̀ lẹ́kọ̀ọ́ ẹ fi jọ Dávídì tó dá orí Gòláyátì àtìlú làwọn ọmọ ilẹ̀ Nàìjíríà tí ń bẹ UK United Kingdom ní a bẹ̀rẹ̀ sí fẹ̀hónú hàn ọmọ ń fẹ̀hónú hàn gidi mà ní sí ààrẹ Buhari níbo tí ń bẹ nílẹ̀ UK kí á ní wọ́n ń sọ gan kí iná ló ṣẹlẹ̀ kí ní ń dùn wọ́n ẹ gbọ́ o Nigerian Tribune gbé jáde lórí kí ló ń ṣẹlẹ̀ lẹ́ẹ̀ ti gbọ́. lórí àpérò ẹgbẹ́ òṣèlú All Progressive Congress APC ẹ wò ó ọ̀rọ̀ mọ́sọ̀kò ni o ọlámẹ́ tó ń múlẹ̀ yìí dandan ni ó ti jí dúdú nígbà tí a bẹ̀ di ọjọ́ kẹ̀ǹdínlógún oṣù karùn-ún àpérò ẹgbẹ́ òṣèlú APC yóò wáyé ojú ìwé kejì ìwé ìròyìn Punch ńlẹ́ ti rẹ́kùnrẹ́rẹ́ ìròyìn o. ẹ ti fi kádàrá àwọn èèyàn ṣòfò jù ẹ ti fi ń tọ́ dáa tó lógo lára ọ̀gọ̀rọ̀ àwọn ọmọ ilẹ̀ Nàìjíríà ẹ ti fi tàfàlà ẹ fi ṣòfò. Fáṣùgbà. ẹ̀yin olóṣèlú tó jẹ́ wípé ẹjẹ́ alájẹbánu lẹ ṣe yìí o ta ni ń sọ yìí Bíṣọ́ọ̀bù Fápè ló ń sọ ọ̀rọ̀ bẹ́yẹn. àwọn dẹ́rẹ́bà wọ́n bínú tán àtàwọn ẹni ọ̀rọ̀ kan nípínlẹ̀ Èdó wọ́n faraya lórí kíni ẹ má gbé kúrò iléeṣẹ́ àmútajérò ńgbà tá a bá dàrin gbogbo ròyìn àwọn ọmọ ìjà yín sí tán pátápátá ni. ilé aṣòfin àgbà ilẹ̀ yìí ti sọ wípé ọ̀sẹ̀ kan péré ńlá wọn fún wọn gẹ́gẹ́ bí gbèdéke kí ìgbìmọ̀ tó wà fọ́rọ̀ àbá àṣúná ńlẹ̀ yìí kí wọ́n tètè pa gbogbo ẹ̀ pírí kí wọ́n ṣe gbogbo tó yẹn ṣe lórí àbá ètò òṣùná ọdún 2018 ní kíákíá mọ́sá núwèé ìròyìn Nigerian Tribune ní ìròyìn yẹn wà. ẹ wo ṣé Ọlọ́run ọba mi ẹ̀san àwa máa rí di mọ̀mọ́ ni ó jàre kábíyèsí olódù tó máa rè àwa máa rí di ni ọ́ ẹnikẹ́ni ò lè tú iṣẹ́ rẹ wò wọ́lọ̀ gbàgbà tí gbani kúrò lọ́wọ́ ìṣòro tí gbani fẹ́ fi ní ṣẹ̀sín o. Ọlọ́run. àbẹ́ ẹ̀rọ lọ́hùn ìwé ìròyìn Nigerian Tribune jẹ́ ń yára jí ọ wò lójú ìwé kejìdínlógójì ẹni ọdún méjìdínláàádọ́rin 68 years wọ́n ní bímọkùnrin làǹtìlanti nílùú Ìbàdàn ẹ kú ewu olódùn ọmọ rẹ̀ yóò wọ ọmọ náà. ọmọ tuntun àlejò ayé káàbọ̀. ọ̀rọ̀ lọ́hùn bàbá wa rí bẹ́ẹ̀ gbogbo ẹnikẹ́ni tí ń fojú ṣègbére ọmọ tí ń fomi rẹ́jẹ́rẹ́jẹ́ pé Olódùmarè ń jò náà lọ́ṣàánú tèmi ẹ wò ó kò sẹ́ni Olódùmarè ìtọ́gbàgbé rẹ o. yóò dáwọ́ náà lóhùn o. ẹ̀rín ayọ̀ yóò gbẹ̀nù yín. ìdí abájọ tí a ò ṣe tí ìgbégbésẹ̀ lórí ọ̀rọ̀ bílíọ̀nù 2.5 owó dọ́là eurobond ẹ̀yáwó eléyìí tí wọ́n ń pè fún yẹn tíjọba àpapọ̀ ń pè fún sẹ́nẹ̀tì ilé aṣòfin àgbà wọ́n ṣàlàyé ọ̀rọ̀ gidi nínú ìwé ìròyìn Nigeria Tribune láàárọ̀ yìí ẹgbẹ́. wọ́n tún ti dé o. àwọn wo. àwọn gbébọn tẹ́nikẹ́ni ọmọ. lójú ìwé kẹrin ìwé ìròyìn Punch Fáṣùgbà. yes. wọ́n ti ṣekú pa òjíṣẹ́ Ọlọ́run nípínlẹ̀ Èdó. Ọlọ́run. ẹ wò ó kò sí kọ́nùkọ́hún nú ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí o a ti rí àwọn orúgbó kan gbà àwọn owó kan lára àwọn owó Abacha eléyìí tí wọ́n jí kó ta ní sọ yìí èló ni wọ́n rí gbà ẹ gbọ́ bọ́bá yá. lórí ọ̀rọ̀ gbogbo lórí owó tìǹgbẹ̀ǹgbẹ̀ǹgbẹ̀ǹgbẹ̀ǹgbẹ̀ǹgbẹ̀ǹ owó àpè kánúkò ń dọ́jì màkàṣùkú ego oríṣiríṣi òkì náà lónìí wọ́n ní ẹ wò ó owó oṣù tèmi tí mò ń gbà ó jẹ́ ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún náírà ó dín láàádọ́ta ta ló sọ bẹ́ẹ̀ ẹ má gbé kú o ojú ìwé keje ìwé ìròyìn Punch. Olúbímpé. Fáṣùgbà. jẹ́ ata ọjà. ọ̀dà bá a bá tọ́jú ọjà dé àárín gbogbo ìròyìn kí ló ń ṣẹlẹ̀ níléeṣẹ́ àmútajérò náà ni ẹ má gbé kú o. Public announcement. The Good Life Club presents third annual ta ni ń dún bí mi. àmọ́ mọ̀ fẹ́ sọ bẹ́ẹ̀ voice yín fẹ́ jọra. Exposure goes in agenda.
including No, video is storytelling recording techniques, now. writing for children, puppetry, music, games, gospel illusions, Okay. Mo ti mọ ọmọ tó máa ṣe. Ibi mo ti mo ṣáà ń wo pé mo rí kíní ọmọ pé à ń wo Èkìtì mo Participate ṣáà ń in wo pé mo rí school nǹkan tó jọ lẹ́ẹ̀kan. Sunday school Ǹjẹ́ mo bí a ti teachers, mú Bible story club ọ̀hún gbogbo coordinators, ẹ̀ parents, and Okay, other ibi ni ọmọdé wá ti ṣá. venue, RCCG, Ibi ni o, Holy Ghost page Arena, 8. Kí ló Bashan, ṣẹlẹ̀? Ibadan. Date the 13th and 14th April Page 8. 2018. Time Friday Former 13th speaker. April 12 noon and Saturday 14th April 9 Buhari a.m. checking. Registration fee 3,500 Okay, ọ̀nà naira protest. only. Powered by Holy ṣẹlẹ̀ Way protest Outreach yẹn náà. Ministry Nigeria. Page For more 3. information, contact the conveners Dr. and Mrs. Olugbenga Dele Ajayi on Dele Ajayi, ṣé ìsọmọ Yorùbá ń wọ ni? 002-214 or 002-1182-699. Màá rà o. tí ẹ bá ń gbọ́ pékélé tí ẹ bá ń gbọ́ pékélé aráàlú ẹ má jáyà Mumbai City lóní ká máa kíyìn ṣé kò sí kékeré àgbẹ̀ tí ò délé lórí ìrọ̀rùn dé fún gbogbo ẹni tó fẹ́ ralẹ̀ tí ò ní abayobáyọ nínú Mumbai City phase 2 ìgbọ̀nà ayégún ọ̀lẹ́yọ̀ ìrọ̀rùn ló bá dé plọ̀tì kan 400,000 ẹsẹ̀ láǹfààní àti máa san díẹ̀díẹ̀ ẹgbẹ̀rún méjì péré lẹ́ẹ̀fì gba fọ́ọ̀mù má fi àkókò dọ́là pàkítí mọ́lẹ̀ máa bọ̀ tààràtà ní ọ́fíìsì Mumbai City tó wà ní nọ́mbà 32 olówó tí fowó ṣàánú shopping complex Ìwó Road Ìbàdàn fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ pè Mumbai City sórí 08141332685 tàbí 08166073415 ọlọ́ọ̀ má jẹ́ kú sípò ayálégbé Mumbai City làbí àdúrà. bó ti jẹ́ pé nílẹ̀ tí ń sàn fún wàrà àtòyìn là ń gbé ọ̀pọ̀ èèyàn nìyà ń jẹ tí wọ́n sì ń gbé nínú ìṣẹ́ àtòṣì tọ́wọ́ á jẹ́ wípé ìdá kan nínú ọgọ́rùn-ún wa nìkan lọ́rọ̀ ajé orílẹ̀-èdè ń bẹ lọ́wọ́ wọn tí ò sì yẹ kó rí bẹ́ẹ̀ àlàfo tí ń bẹ láàrin olówó àti tálíkà wọ́n ti parẹ́ tá a mọ̀ sáwọn tí ń bẹ lágbede méjì láàrin ìyẹn middle class ọ̀nà àbáyọ dé grain káàbọ̀ Global Rescue and Hate Implementation Network ní